Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ètò ìdìbò ọdún 2019 àti ọdún 2023 tá a dì kọjá yìí, tó tún jẹ́ wàzírì ìlú Adamawa ní ìpínlẹ̀ Adamawa, ìyún Alhaji Atiku Abubakar, ó mà ti sọ̀rọ̀ lórí àṣírí ńlá tó ní òun mọ̀ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iléeṣẹ́ ààrẹ lórí owó tabua àti àbẹ̀tẹ́lẹ̀ tó ná fún àwọn olórí ẹgbẹ́ òṣèlú káàkiri Nàìjíríà láti gbàbọ̀dè àti láti máa ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú wọn. Ǹjẹ́ níbo ni Àtíkù ló ti sọ̀rọ̀ tó ti tú àṣírí yìí? Níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí àwọn ẹgbẹ́ tí kìí ṣe ti ìjọba non-governmental organizations tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba àwarawa democracy orílẹ̀-èdè yìí, èyí tó wáyé ní ìlú Àbújá lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday, ọjọ́ 27 oṣù kìíní ọdún tá a wà yìí, the 27th of January 2025, ènìyàn Àtíkù ló ti sọ̀rọ̀ yìí. Àwọn àjọ tí kìí ṣe tìjọba tó sì gbé ìdánilẹ́kọ̀ọ́ náà kalẹ̀ làwọn àjọ bíi African Center for Leadership, Strategy and Development (LSD), the Center for Democracy and Development (CDD), the Westminster Foundation for Democracy (WFD), the Peering Advocacy and Advancement Center in Africa (PACA), àti the National Peace Committee (NPC). Àwọn ló ṣe agbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí tí Àtíkù àti àwọn olóṣèlú ńlá bíi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers Olóyè Rotimi Amechi, gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai tí wọ́n ti wà níbẹ̀. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ òṣèlú APC bó ṣe ti ń jẹ gàba lórí gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn fẹ́ gbérí mọ́, Àtíkù ní ọgbọ́n tí Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ń lò ní pé báwọn bá ń dárúgúdù sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú alátakò káàkiri tí wọn ò rí mú mi, eléyìí yóò fún àwọn láǹfààní láti máa jẹ gàba lórí Nàìjíríà àti láti máa darí ìṣàkóso Nàìjíríà lọ. Àtíkù wá tú àṣírí wípé òun kò sọ ọ̀rọ̀ ẹnu àtàrà àbòsí oníláìpẹ́ yìí nínú pàdé ọ̀kan pàtàkì lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè yìí. Oníṣẹ̀lẹ̀ náà tú àṣírí fún òun wípé 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà ìní àbẹ̀tẹ́lẹ̀ tí Tinubu àti iléeṣẹ́ ààrẹ tó ń gbé fún àwọn táwọn jẹ́ olóyè ẹgbẹ́ òṣèlú alátakò pé káwọn máa dẹ ẹgbẹ́ òṣèlú àwọn rú lọ kí ó má bàa rí mímú kí ẹgbẹ́ òṣèlú APC kó lè máa wọlé gbogbo ìdìbò. Àtíkù ní eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tó ń wò náà ti gba 50 mílíọ̀nù 50 mílíọ̀nù lọ́wọ́ Tinubu àti iléeṣẹ́ ààrẹ. Ó ní ká wo àdúrò bìtìbìtì owó bẹ́ẹ̀. Ó lè túmọ̀ sí pé ọ̀pọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò táwọn tó jọ jókòó báyìí, ó ní ọ̀pọ̀ wọn ló ti gbarú owó bẹ́ẹ̀ tán sẹ́nu múwẹ́ tí wọ́n sọ nǹkan kan. Àtíkù wá ní pẹ̀lú bí nǹkan ṣe rí yìí, àjẹ́ ipò ṣeéṣe kí democracy tó kú lórílẹ̀‐èdè Nàìjíríà o, àfi bí gbogbo àwọn bá tètè dìde, nítorí tó ní àwọn tó ti ń gba 50 mílíọ̀nù náírà báyìí táwọn òsì tó mọ iye tí wọn yóò tó fún wa bí ètò ìdìbò 2027 bá ti ń súnmọ́lé. Ó ní bàbá fi ń gbowó bẹ́ẹ̀ wọn yóò máa da ẹgbẹ́ òṣèlú alátakò rú lọ ni tí wọn ní jẹ́ kí gbogbo ẹ̀rí múmú gẹ́gẹ́ bó ṣe rí lásìkò yìí. Ṣùgbọ́n tó ní báwọn bá jìgèrè táwọn para wọn pọ̀ táwọn sì ṣe ara wọn lóṣùṣù ọwọ̀ ní àwọn lè rí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Tinubu lé kúrò lórí àlééfà lọ́dún 2027.